kí Ọlọ́run bá kó ṣe kí ni kó gbà wá lọ́wọ́ Bìlísì. Ibi báyìí la wà o. Ṣé rí ẹjẹ́ ẹsẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yin pípọ̀ mo ti fẹ́ àdírẹ́sì mo máa ń pàgbé ọjọ́ tí email mi ti líkì báyìí lẹ́tí ń fẹ́ pọ̀n ránṣẹ́ sí mi. Ẹ mọ̀ pé ilé ọkọ mú wa o ṣẹjọ́ ṣẹfẹ́ lé mi ilé ọkọ ni ẹ má fẹ́ ẹ̀yin ò kì í fowó báyọ̀ ṣeré kí mo fẹ́ pọ̀ yín ṣe náà kí ṣe rò pé pọ̀ ń jẹ mí yà ni ládùúrí iná tí aláàjì ti kẹ́ sí mi lára tí ìbádókó mọ́ tí máa fi kú ó ti tó kí ló kù bẹ́ẹ̀ kí ló kù bẹ́ẹ̀ ẹ bá mi lọ́wọ́ pípọ̀ ẹ̀ tó ṣẹlẹ̀ ṣe rò pé eku ló ń jẹ mí yà nítorí I don't understand ẹ̀yin ò lè sọ pé ó kí ẹlẹ́yà tẹ́mu o gba bíi $5 million sí o ẹlẹ́yà tẹ́mu ẹ máa sẹ́yìn ẹ̀pọ̀ yín sí èmi ò rẹ̀ pọ́n wọn fokó ńlá dẹ́rù gbàrúgbó wọn fi okó ńlá ó yẹ kẹtẹ̀ ti rí mi bẹ́ẹ̀ ṣe rí mi gan ṣé mo jo èèyàn tó láìkẹ́ ẹ̀pọ̀n tó kúndùn ẹ̀pọ̀n bẹ́yẹn ṣé mo jo èèyàn tó kúndùn ẹ̀pọ̀n ó ga o ojoojúmọ́ ràn bẹ́yìn báyìí ẹjọ́ ẹ má forí burúkú ti yín lé mi ilé ọkọ o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi nídìí ọkọ mi ọkọ ò jẹ́ mi yá o ṣé ẹ wo àwọ̀ mi bó ṣe rí ẹ wo bí mo ṣe rí ṣé mo jọ èèyàn tí à ń jẹ ni ó lágbára o ẹ tí ẹ lè bẹ̀rù pé a tún há ara wa still náà mi mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ ẹ má lọ tẹ̀lé ẹnu lásán la wà níbi ìtajà kara kì máa ń sọ̀rọ̀ ẹnu kì máa ń sọ̀rọ̀ àwọn tó ní ìdí ẹ̀pọ̀n wọ́n pọ̀ ń bẹ single mother pọ̀ ẹ lọ bá àwọn àti jésè ẹ lọ bá àwọn orí ògbàdé gbogbo wọn pọ̀ ń bẹ wọn kún bẹ irú àwa ìbá ilé ọkọ la wà ojoojúmọ́ náà ń tó wa náà pàpà sún pé ó bo wa kí la tún fẹ́ pọ̀n ṣe tí o tiẹ̀ ti jẹ́ kí ní tó wà lábẹ́ alájí ibo mo ti jẹ́dé ṣé mo tiẹ̀ ti jẹ́dé bí kankan ni tẹ́fẹ́ ẹjọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run mo ní kí àdírẹ́sì kìíní wọn sà ó ti ń di wàhálà síbáyìí mi ti understand nǹkan tí mo ti ẹ̀bà wá kọ́ ni ẹni sùúrù mo rí woman kan tó sọ̀rọ̀ pé ṣẹ́rí social media yẹn funny gan I swear to God you people you are funny ó sọ fún wa pé àdúrà tó ń gbà fún Ìyábọ̀ Òjó lójoojúmọ́ ní pé kí Festus kó fẹ́ irú Wùmí yẹn níyàwó kí irú spirit àti character Wùmí kó wà nínú ìyàwó Festus ẹjọ́ character wo ló wà lára èmi ò mọ̀ ní o ìbéèrè ò fàjà o character wo ló wà lára Wùmí mi ì rí kó bínú mi ì rí yàtọ̀ sí àwọn fídíò tẹ́ ń gbé jáde yẹn àbí ọ́díò tẹ́ ń play ọmọ òun ò kì í ṣe oníbínú ẹ máa tírígà èèyàn ẹ wo bí bàbá Mohbad bó ṣe lọ ń dọ̀rọ̀ lẹ́ni interview ẹ̀yin lẹ́sùn ọmọ yẹn tí tó fi sọ̀rọ̀ sí máa yẹn náà gbogbo yín lẹ́dẹ̀ ń pariwo ó pa ni kò dẹ̀ sí inú ìran yín tó lè fún wa ní evidence bí tó ti pa ṣe èrè ni ẹ̀yin ará Nàìjíríà tẹ́ ìgbà tí ìpààyàn kẹrànyàn lọ sọ́run ara yín ò kí ń balẹ̀ nǹkan tí mo fi bẹ̀rù yín ni mi ò bẹ̀rù anybody mo bẹ̀rù yín ilé ayé tẹ́ ìgbà tí ìpààyàn kẹdúnbó èèyàn kẹran lọ sọ́run àrèmábọ̀ ọkàn yín ò kí ń balẹ̀ kò ń balẹ̀ rárá Festus máa fẹ́ irú èèyàn bíi Wùmí kí ló ṣe Wùmí kí ló ṣe ọmọ tó dáa lọmọdé yìí náà ẹ̀yin ti rí celebrity wife tó jẹ́ eléyìí gan tó ti fẹ́ gan gbogbo ayé ló ti gbọ́n pa ẹ̀yin ti rí celebrity wife tó wà quiet ní gbogbo ìgbà tí bàbá yẹn wà láyé ṣé rí Wùmí rí ọmọ gidi ni ṣé ẹ rí ní gbogbo ìgbà tí Mohbad wà láyé kò ń sọ̀rọ̀ kò ń jáde kò ń ṣe celebrity wife kiri kò ń ṣe celebrity wife pé òun gan òun ò kéré inú ayé kẹ máa rí bí kẹ máa rí lọ́hùn kẹ máa rí bí òkú Mohbad ló gbé Wùmí jáde Wùmí ò kì í she's a very private person ibùkún tó bá lọ event ẹ rí bó ṣe wà shy kì í ṣọmọ burúkú ẹ jọ̀ọ́ mo béèrè pé kí ló fẹ́ pa Mohbad fún what is the motive what is the motive Mohbad gan tó lówó gan wọn ò tí ì kó fún so á wá pa Mohbad torí owó tó hàn tí ì kó fún Mohbad gbogbo yín tẹ́ ẹ̀ bá tí ì pa ọmọ yẹn ọkàn yín àdẹ̀ ní Ọlọ́run ní fún yín ṣe ojú yín ẹ̀ tí ní kú tí Wùmí àti rè máa rí pẹ̀lú ògo Ọlọ́run tó bá yẹ nǹkan tó wù níyẹn o tó máa rí but ọmọ ẹ̀rí tó ẹ̀yin èèyàn mi ojú ọmọ ẹ̀rí tó ó ti kéré ju
ogun ogun ìdílé bàbá Mohbad àdúrà tí wọ́n gbà ní o má má jẹ́ kó yà ní sàkání àwọn ọmọ mi ogun ìdílé ìyá Mohbad àdúrà gidi ni ogun burúkú ni ogun ìdílé àwọn Mohbad ogun ìdílé àwọn Mohbad poor people wọ́n ní ogun jù mo máa sọ fún àwọn ọmọ mi ẹ má lọ fẹ́ ọkọ níbi tó poor àìjẹ́bẹ̀ irú àwọn èèyàn bíi bàbá Mohbad ló máa rí ẹ má lọ fẹ́ ọkọ níbi tó poor ẹni yẹn obìnrin tí ò bá bímọ fún ni obìnrin yẹn kì í ṣe obìnrin gidi kò yẹ kó deserve anything eléyìí má tún bímọ fún ẹ tún sọ pé tọmọ yẹn bá kú kò yẹ kó fún lẹ́ni tí obìnrin yẹn máa lọ pẹ̀lú gbogbo nǹkan ni just imagine ó kọ́ wó VDM báyìí pé èèyàn kan dẹ̀ ló bí ló dẹ̀jẹ̀ VDM kọ́ńdọ̀mù kan will have prevented your existence one condom àbí tí bàbá ẹ bá ṣe pull out game on point wo ìsọkúsọ tó ń sọ kọ́ńdọ̀mù ẹyọ kan will have prevented a child like VDM mistake tí mọ́mí ẹ̀ ṣe ni you are a mistake that happen ó yẹ kó ṣe é bó ṣe bí orí ògbádé ṣe ṣe ọmọ àlè tó gbé wáyé because wọ́n mú àlè ní ẹ̀ ó kì í ṣọmọ kọ́ ó yẹ kí o kọ́ ṣe é bó ṣe flush away ló yẹ kí ìyá ẹ̀ ṣe ṣe é àjẹbẹ́ ayé ò bá ta sọ́sọ́ fún ẹ because tó ò bá ti exist rárá wọ́n ní tóbìnrin ò bá tó bá jẹ́ pé Wùmí ò bímọ ni nǹkan tó ò bá fojú ẹ̀ rí àná ọmọ yẹn kàn ń ṣe mí ni tó bá jẹ́ pé kò bímọ wọn ò ní evidence oní gbogbo Nàìjíríà fẹ́ pa ọmọbìnrin yìí dànù torí pé wọ́n ti wo Yorùbá fíìmù orí wọn ti fọ́ wọ́n rò pé the way it is in Yorùbá fíìmù òun ló máa jẹ́ efe dídí pa odidi èèyàn pẹ̀lú ọmọ ẹ̀ torí pé òun ló máa jẹ́ òun ló máa pa àbúrò ẹ̀ wà ń bẹ mánéjà ẹ̀ wà ń bẹ àwọn boys ẹ̀ wà ń bẹ Wùmí obìnrin àtẹ̀yìntọ̀ lásán ọmọ kékeré bẹ́ẹ̀ tó tí ò lára pẹlẹbẹ báyìí wà ní ṣé ẹ ti rí lójú ayé ó máa wá ga Mohbad lọ́rùn òun ló pa ẹ bá mi sọ ṣó gà lọ́rùn tí ó lẹ́sọ pé ogun lọ́rùn ààrí máàkì lọ́rùn Mohbad ẹ ló ti ṣubú staircase kò sẹ́nibọ̀dì tó confirm story yẹn ṣó gà lọ́rùn ni lójú gbogbo àwọn àbúrò ẹ̀ wọ́n dẹ̀ wo Wùmí náà tó fi pa Mohbad kò dẹ̀ sẹ́nibọ̀dì tó àbúrò Mohbad tuntun dúró ti Wùmí ń bẹ̀ ẹni nítorí pé wọ́n ti sáì àbúrò ọkọ ọlọ́run obìnrin ọlọ́run I don't blame all these men talking ayé àwọn yẹn tẹ̀ ti bàjẹ́ náà ṣé VDM ayé ẹ̀ ti bàjẹ́ bọ̀ ẹ̀yin obìnrin olórí burúkú tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin obìnrin olórí burúkú tẹ̀ ń sọ̀rọ̀ ṣé ẹ ti gbọ́ sọkúsọ tí Ṣọlá pé sọ kí ló ṣe Wùmí ọmọ yẹn ò ṣe nǹkan kan kò sọ nǹkan kan so unfortunate tó bá mọ̀ pé lẹ́mìí kúkúrú ni Mohbad ọmọ tí ò tiẹ̀ ti gbà fún for a long time tó bá yẹ pé ọmọ yẹn follow mind ẹ̀ ni gbogbo kíní Yorùbá ogun ìdílé bàbá Mohbad ogun ìdílé ìyá Mohbad nínú ayé mi Ọlọ́run dáná sun kíní Yorùbá fún ọmọdé ìdá tẹ̀lú pé dùnú èèyàn ni kóbìnrin di ogbó do you think it's by their wish they are too young now ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ ni gbogbo tó ń jọ VDM lójú yìí ṣe bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ni iṣẹ́ ṣe rí àwọn olówó tó jókòó pé kọ́ má fún property fún ìyàwó kọ́ má pè àwọn olórí burúkú tálákàmánìà yìí ibi tọ́mọ ẹ ti fẹ́ lọ yan ọkọ ó má tà tó bá ti jẹ́ pé tálákàmánìà ni bàbá wo ẹ̀mí àfẹ́ bọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ̀mí àfẹ́ bọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ọmọ tó bá ti lè jáde nínú ilé tí ò sí bàbá irú VDM yẹn bàbá wọn sá lọ ni o bàbá wọn bóbìnrin mi ìsàlọ torí wọ́n ti mọ̀ pé olórí burúkú ní àwọn ọmọ tó jáde láti ọ̀dọ̀ ya VDM wọn lè lálùbáríkà wọ́n máa lá okó ọkùnrin kú ni ó sá lọ kó wọn lẹ̀ kò padà wá mọ́ ó bóbìnrin mi lọ VDM máa tọrọ jẹ wọ́n ní Mohbad lé Wùmí àlè fẹ́ kú ọmọ ẹ sọ pé òun ò lè fẹ́ fi mí lẹ̀ mí ṣe wọ́n ní kò sí nǹkan tí Mohbad
èmi spirit dẹ̀ ń bọ́ ọmọ yẹn ṣiṣẹ́ yẹn wù mí yẹn ò bá tiẹ̀ ti máa fẹ́ ò bá tiẹ̀ ti máa but àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan ẹyọ kan tó produce tí ọmọ wù mí máa wojú ẹ̀ pé òun ó wọ̀ tiẹ̀ ní Liam ọmọ olóríire alálùbáríkà yẹn yàtọ̀ sí yẹn what is there owó wọn ò fún family olórí burúkú ni wọ́n nu family wọn owó wọn kò lẹ̀ kí ni Wùmí gain Mohbad ẹlẹ́mìí kúkúrú ni kò bá kalẹ̀ kí ló wá gain nínú marriage báyìí torí ẹ̀ ń pariwo bíi pé Wùmí gbàgbọ́ kí ni Wùmí ẹ tún sọ pé kọ́ máa kówó lẹ̀ fún kí ló wá gain kí ló mú bọ̀ Ọlọ́run ló yọ pé Liam nìkan kò sí nǹkan kan ó yẹ kó lọ wọṣẹ́ sí kó lọ bèrè sí gbogbo ṣé kì í ṣe ẹlẹ́mìí kúkúrú lọkùnrin wọ́n bá sọ fún báyìí kó ṣe kí ni kó gbọ́n bàtà ẹ̀ pẹ́pẹ́pẹ́ kó mú rìlé ibi tọ́mọ ẹ ti fẹ́ lọ fẹ́ ọkọ ó má jẹ́ kó lọ fẹ́ ọmọ tó jẹ́ pé akúṣẹ̀ ni bàbá ẹ̀ àbí àwọn bàbá tó fi ọmọ lẹ́tàn sá lọ there is a problem in that family there is a problem ẹ wo bàbá Mohbad tó ń fi pátá sá kiri tó fi ń kọrin kiri tó ń sọ fáwọn àpè kìíní there is a problem in that family a big one ẹrú olówó tó ń báyàwó wọn jà olówó tó jẹ́ pé bàbá ti kọ́lé ilé sùn ẹ wo ọjọ́ tí David tó ń bá bébí mama ẹ̀ David ò kú ó ń bá bébí mama ẹ̀ jà ni o bébí mama sọ pé kó fún òun lówó òun fẹ́ lọ gbalé bàbá Davido sọ fún bébí mama Davido ìyẹn Sophia pé wá ṣé ilé ni problem ẹ ilé wà tí wà tọmọ ẹ máa gbé bébí mama nìyẹn kì í ṣe ìyàwó ilé ẹ ibi tí ọmọ ẹ bá ti máa yàn ó má tà Davido ló ń bá Sophia jà wípé Sophia sọ pé òun ò níbi tóun fẹ́ gbé lánàá tó ti ń create problem fún un pé kí David fún òun lówó láti gbàdé David fẹ́ fún lówó bàbá David dẹ̀ sọ fún ọmọ yẹn pé máa bọ̀ ibo ló fẹ́ gbé ṣọ́ọ̀ṣù ni ṣé kò ní ibo ló fẹ́ gbé ṣé Ìbàdàn ni ibo ló fẹ́ gbé nínú 36 states ilé wà bàbá Mohbad rèé o bàbá Mohbad cover YouTube password Ọlọ́run women we dey marry rubbish àwọn yẹn sọ fáwọn ní gold wo ni bàbá Mohbad ní tó fẹ́ dìgì torí kò tí ì yé mi ṣé òun kan rí gold dìgì láyé ẹ̀ fi rí bẹ́yẹn láyé ẹ̀ fi parókù mọ̀ṣù bẹ́yẹn ẹ̀dẹ̀ mọ́ máa parọ́ it's a gold digger bàbá Mohbad where is your gold I have a shovel where is your gold orí social media láti dáwó ẹ̀ẹ̀mejì ni mo dáwó fún àǹtí Bukky lọ́dọ̀ àǹtí Bukky lọ́dọ̀ náà àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ àṣẹ wọn wá gbá wa náà gbogbo wọn ti gbá wa tán VDM gbá wa àǹtí Bukky Haram gbá wa bàbá Mohbad gbá wa everybody kan gbá wa ní ẹ̀wò tó bá gbé ìṣòro kọ̀ọ̀kan wá fún mi máa fi kún ìṣòro tó wà lára ẹ̀ wọn ọ̀rọ̀ ṣọ́pọ̀nà sí ẹ̀rí máa fi kún ìṣòro tó wà àṣẹ gbogbo yín wọ́n jẹun tán àǹtí Bukky lọ ra freezer ó kó sí gbogbo ẹbí kan nǹkan òkúnnú freezer mi tó tó yín ó kún tsọtsọ báyìí ojoojúmọ́ ló ń sọ bẹ́ẹ̀ seafood mo fẹ́ sè lénìí ṣe mọ̀ pé seafood máa ń lọ dáadáa pẹ̀lú àmàlà kẹsẹ̀ seafood okra olórí burúkú ó jẹun jí gbogbo ẹ̀ dì sáyà báyìí ó tún wà lọ́n lò Kilimanjaro àbí kílẹ̀ máa ń bẹ̀ tó fi reduce wọ́n ti gbá ẹ wo Wùmí ṣàwọn wò ó tiẹ̀ Ọlọ́run wo sórí VDM bó ṣe ń paṣọ ayé káàkiri bó ṣe ń tẹ́ kiri ọwọ́ ẹ̀ ti tẹ́ kò sí ẹ̀wà relevant mọ́ ṣe ti dé péjì tiwa ẹ máa rí pé kó wà relevant mọ́ ó tẹ ojú tì í nígbà tí P-Square ibẹ̀ mo ti wò pé ojú tì í nígbà tí Mohbad tó sọ pé evidence choke àṣẹ repetition ni àwọn èèyàn dẹ̀ ti sọ fún tó bá yẹ pé repetition ló fẹ́ wá sọ má sọ repetition má gbé repetition wá o ojú tì í kò wá rí nǹkan kan sọ mọ́ sí i wọ́n ti wà chọ́chọ́chọ́chọ́chọ́ ó tún bá family tó ṣe ìwọ Vincent Okoye Alọba Adeleke ó tún ti fẹ́ insert ara ẹ̀ sínú family àwọn Adeleke by force ó ti fẹ́ insert mẹ́wàá ṣẹlẹ̀ Nàìjíríà yẹn o mẹ́wàá ṣẹlẹ̀ yẹn yan mi ẹ má lọ ṣe kí ni ẹ má get it wrong ebi ń pa
ṣégè sí wọn lára. They can do anything. Ẹ wò, ẹ máa rí funfun báyìí wọ́n á dẹ̀ pè ń dúdú fún yín. Bẹ́ẹ̀ ni nǹkan tó ń pè ní content nìyẹn. Ẹrun ni tó bá lè fi ẹrun rẹ bó bá ṣe lè rojọ́ sí ni kó rò ó kó dùn dáadáa. Pé dúdú funfun fún wọn, pé funfun dúdú fún wọn, àbí kò pè ń pupa fún wọn, kó ṣáà dùn dáadáa, kó dùn gbọ́ létí. Wàá rò pé you are making sense. Irọ́ ni. Orí ẹ̀ ló kàn burú, you are just the product. Má dá wọn lóhùn. Wùmí ò ṣe anybody o, kò bá anybody jẹ́ o, kò pa anybody o. Kí ló fẹ́ pa Mohbad fún? Nígbà tó jẹ́ pé ó sì ní ọmọ kòkó lọ́wọ́, wọ́n wá pa bàbá dànù. Ta ló fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọmọ? Single mother ní mo single mother. Alábọ̀dó rẹ̀ lọ ọmọbìnrin kì í ṣe pé ó ṣiṣẹ́ tẹ́lẹ̀. So báwo ló ṣe wá máa pa èèyàn tó ń bọ̀ ọlọ? Láì ṣe pé o tẹ̀ tí ní ṣe bí tó bá ti fẹ́ pààyàn, á ti fún ẹ business, á ti fún ẹ ní ṣọ́ọ̀bù, wà á ti kọ́lé, ẹ̀ ti nílé, tó mọ̀ pé rẹ́ǹtì lẹ́jọ́ ń gbé, tó mọ̀ pé mọ́tò tó gbà gan kò tí hire purchase ni. Wà wá pàdánù without any backup. Ṣọlá pé ṣépè pé wọ́n máa gbé òkú ọ̀tá ọmọ kan sí. Ẹ pè yẹn lóbìnrin gidi, a virtuous woman. Mi abẹ́ rí nǹkan tó ń ṣépè pé wọ́n máa sin òkú àwọn ọmọdé. Irú ẹ̀ṣẹ̀ wo náà ṣẹ̀ tí ò ṣe é fẹnu sọ tó ò lè sọ fún wa ká wò pé káwá wò pé Ìyábọ̀ ò ṣe yìí tán. Ẹ̀ṣẹ̀ wo lọmọbìnrin yẹn ṣẹ̀? Ká sọ pé ìwọ Ìyábọ̀ yìí ìkà ni, ọ̀dájú àmì ọmọ ni. Àdúgbò kan tó báyìí tó báyìí ló ṣe fún Ṣọlá pé nílùú tó lọ́ba tó níjòyè. Ìkà mà ní ẹ o, èṣù mà ní ẹ o. Ṣó gbọ́jà lórí ẹ̀ ni? Ẹ bá ń bèrè lọ́wọ́ Ṣọlá pé ṣé Ìyábọ̀ gbọ́jà lórí ẹ̀ ni àbò túfó lórí ẹ̀? Torí èmi wò pé kó tó lè dé extreme nǹkan tó ń ṣe nǹkan méjì ló lè jẹ́. Wípé ibi tó bá ń já ọjà sí wọn ò jẹ́ kó gbọ́jà ń bẹ̀. Ó yẹ kó ti yé yín tí bá sọ pé ọjà ẹ máa já Ṣé ọ̀rọ̀ pé ó lọ dó ẹpọ̀n àtẹ̀jọkùnrin gidi bọ̀dá láti àbá àwọn bọ̀dá láti ní bọ̀dá láti débi ń pa àwọn tó ń fi bùbá tó fi ń ṣe agbádá tó ń tú etí ẹ̀ báyìí tó ń ṣe yẹriyẹri bọ̀dá láti ẹlẹ́pọ̀n kan ẹpọ̀n kejì àti sáwọlé kò sí nǹkan tẹ́nibọ̀dì lè sọ fún mi ní ìdá tí débẹ̀ ẹ ti máa mọ̀. Àwọn yẹn nìwọ̀n jókòó tì tẹjọ́ ń ṣorí burúkú torí pé o lọ gbọ́kọ ọlọ́kọ my dear, kò sí bó ṣe fẹ́ gbẹrẹ kó yan rẹ̀ kọ̀ọ̀kan ó gba ọkọ ọlọ́kọ ni. You stole and you collect Fọlá Tinubu's husband. Orí wọn nulẹ̀ ó mọ̀ pé ọkọ yìí nǹkan oníkan ló dẹ̀wà gbọ́ ẹ̀ ló máa ń jọ̀wọ́ lójú, nǹkan oníkan ló fẹ́. Bó ṣe rí Àríkẹ́ lẹ́yìn tó yìn náà nìyẹn tó lọ ajáàkì Àríkẹ́ lẹ́yìn tó yìn, nǹkan oníkan gan-an ló fẹ́. Tó lọ ajáàkì ọmọ yẹn lẹ́yìn tó yìn, kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ ìní? Kò sí. Wọ́n fún ẹni ẹ jẹ́ kó máa ké, kò sí nǹkan tó fẹ́ fi ṣe. Wọ́n fún ẹni, wọ́n release ẹ̀ fún ẹ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ orí burúkú náà lẹ́jọ́ ṣe for 20 years tó fi kọ́ tẹ́lọ́rìn tó jẹ́ pé stone ló mọ yẹn mọ̀ ọ́lẹ̀ for 20 years. Sórí ẹ̀dọ́ta tó yẹn nẹ́ how many years gan ọlọ́mọ fi ń lọ secondary school? 20 years, ọmọ 20 years gan ó ti marry, ó ti ṣe tán school, ó ti marry, ó ti bẹ̀rẹ̀ sí live life ẹ̀. Àríkẹ́ jókòó tiẹ̀ ó ń lẹ stone for 20 years. Ó burú lẹ́yìn, ó burú lábíàmọ́ ìwọ ọmọbìnrin, ó burú. Ṣùgbọ́n ṣe ń ṣe ẹni pé kó gbogbo ògo ìràwọ̀ ọmọ Nàìjíríà kan wá kó fún ẹ. Ìràwọ̀ láti kò tẹ̀sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ náà ó ti lò tán ó tún ti ń gbàràwọ̀ àwọn ọmọ yìí sí. You are very wicked. Kí ni Ìyábọ̀ ṣe fún ẹ tó fi wá rò pé ó deserve láti máa fi èpè wọn ọmọ Tanzania tí ó tẹ̀ tì í ṣe ọmọ ìlú wa? Ọlọ́run abájọ tó fi sọ pé Nigerians are bad people. Kí ló ṣe fún ẹ tó fi rò pé èpè ní kò máa ṣépè fọ́tà ọmọ ẹ̀? Nǹkan tó ṣe fún ẹ ò ṣe é fẹ́nu sọ.
onítorí pé lọ gbé Fọlá wá nígbà tí láti tó yẹ kó ṣojúṣe as bàbá tó ti ṣán lọ tó ti ṣán kádàrá ẹ̀ ti ṣán lọ ti lọ kò lè padà wá mọ́ kó lè rẹ̀yìn mọ́ kò lè ta sọ́sán fún mọ́ láti tó ń domi ẹpọ̀n kò lè ta sọ́sán fún mọ́ láti má ṣán lọ mà ní. tó fìyàwó lẹ̀ pẹ̀lú àwọn ọmọ nínú ilé tó ń jáde they should go and look for DNA they should go ó gba DNA lórí láti kó tó di pé ó lọ gbé sílẹ̀ ní orí ẹ̀ burú ṣé ó gba DNA. I'm not saying DNA is not a beginning but how can a man leave the house ó kú ó dẹ̀ gbé ẹgbẹ́ ó dẹ̀ gbọ̀nà ilé ṣúgà mọ́ mi lọ ó dẹ̀ lọ ń gbé bẹ̀ mi ì rí yẹn rí ó dẹ̀ fìyàwó ọmọ bùkátà ó fi gbogbo ẹ̀ lẹ̀ jẹ́jẹ́ lọmọ yẹn wà nígbà tó fẹ́ ọkọ ẹ̀ ó gbọ́ ọmọ méjì tán lára ẹ̀ ó mọ̀ pé ìgbà tọkọ ẹ̀ kú tó yẹ kú òṣà tó bá lè gbé mi ṣe mí bó ṣe bá mi nìyà gbogbo wàá máa lérí fún má wọrí má ṣe lè ọkùnrin tó rí pẹ̀lú obìnrin mẹ́ta tó ti bímọ kiri Ṣọlá pé kí ló fẹ́ fi ṣe ó wá ní ó yọ kinní kan tó bá yọ gbogbo nǹkan kò yọ àlàáfíà fún ẹ̀ náà orí bó ṣe ṣá mo fi fọ́tò ẹ̀wọ̀n èèyàn kan lé ní wọ́n ní ṣe Lizzy lélẹ̀ wọ́n làwọn ò tiẹ̀ dá mọ̀ wọ́n ní ẹ̀ lè dá mọ̀ èèyàn tẹ́ ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ kọ́ lẹ́ rí sí i ó ti dàbí ìyàgbọ́n kan hán báyìí ni ó ti gbọ́ sórí Facebook ó tún gbọ́ ju mọ̀mọ́ lọ kí ló ṣẹlẹ̀ ó tún gbọ́ ìwà àti mọ̀mọ́ ẹ wá ń compete fún skin Lizzy shame on you ó bójú wa jẹ́ big time ó bójú wa jẹ́ big time ó wá gbó àwọn arí ẹ lọ́dọ̀ àwọn ọmọ tó ń tẹ̀pà àwọn ọmọ ní gúgúrú àǹtí Nurat àwọn ọmọ tó ti bàjẹ́ fún àwọn tó wá ń pín ẹ̀ tí wọ́n ń dùn Lizzy ó gbé dání o mọ̀ pé tó bá lọ sẹ́bi táwọn ẹgbẹ́ wà àṣírí ẹ̀ máa tún wọ́n sọ pé kò sí nǹkan láwọn ẹ̀ má dà lóhùn jáde kò lóhùn o nílé lọ wo ṣìtì tó ń ná fún sí wedding Zidog tẹ ló 2 years tẹ fi polówó ẹ wo nǹkan tá ẹ ná ẹ wo nǹkan tá ẹ wọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bọ̀dá láti tún lẹ stone aṣọ níbi tó bàjẹ́ fún yín dé ẹ wo bí gbogbo ẹ bó ṣe rí rágàgà ẹ wo Zidog ṣé kò tún léyàn gidi lẹ́yìn ẹ wo àwọn tó dúró ó wọlé kì í ṣe kékeré ọba tó tẹ fẹ́ fi oppress wa nìyẹn ẹ tún ní enough time enough kíní ẹ fẹ́ fi oppress wa o gbogbo bẹ́ẹ̀ kọ́ look scanty ó ṣe bẹ́ẹ̀ gbẹ́yìn ṣọ̀fọ̀ ni is that a wedding tẹ́rí nǹkan míì kì í ṣe pé kó náwó kì í ṣe it's not the amount of money you spend but organizing something the people they look like hungry people if you are not careful aṣọ orí tébù yẹn wọ́n máa jẹ́ gbogbo decoration yẹn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní kó sínú báàgì ni if you are not careful ẹ lọ bèrè lọ́wọ́ Zidog àìmọye nǹkan tó máa sanwó ẹ̀ táwọn wèrè yẹn á ti jí kúrò mẹ́. Look at your life kí ló ń ṣe what are you doing in the midst of riffraff they have nothing no value to add to you and I'm asking what has Iyabo Ojo done for you ṣé done to you ṣé kò tí ì yẹ ká àti ní nǹkan yọkọ pàtó báyìí wọ́n sọ pé nǹkan báyìí tó ṣe káwáyé kan sọ pé Iyabo ó ṣe ìtàn nítorí lọ gbé Fọlá wá a single mother tó gbọ́kọ ẹ̀ ó yẹ kí láti déwájú ọkọ lè padà pé lọ bá fámílì ẹ̀ orí ẹ̀ burú ìgbà tó ń kí ọmọ ọlọ́mọ ọmọlẹ̀ tó ń fún lóyún ó mọ̀ wá yẹn bọ̀ torí pé ìyàwó kò ti jẹ́ agro ó tún wá lọ gbé igi eléra ìyàmà ọlọ́mọba igi eléra ló gbé máa tẹ̀ ó ṣá kó jẹ́ pàǹtí ìsàlẹ̀ net ṣe mọ̀ pé tó bá fẹja mú wọn tó bá da okùn ṣẹja lódò báyìí tó bá gbé jáde ẹ máa rí tó máa gbé àwọn ńláńlá yẹn tó máa gbé kúrò sínú kínní àwọn ìrànlẹ̀ ìsàlẹ̀ òkun ọ̀dà láti seaweed ọ̀nà wa gbé fún Fọṣọlá pé tó ń gara seaweed oúnjẹ ẹja wọ́n kó àwọn ẹja gidi kúrò lódò ẹ̀yin tẹ́ wọ́n wọ́kọ̀ ẹ̀ lè rọ́kọ mọ́ àwa ti gba gbogbo àwọn ọkùnrin gidi
ẹ bá lè máa fẹ́ bọ̀dà láti irú bọ̀dà láti ló kù sígboro bẹ́ẹ̀ ni irú àwọn bọ̀dà láti ló ṣe kí ni ló kù sígboro ìyẹn lẹ máa fọwọ́ mú ẹ má ní ìjẹ́ ẹ wò ẹ lẹ́ bẹ́ẹ̀ a ti ṣa gbogbo àwọn alálùbáríkà tó wà ń bẹ tó ń tọ́jú ìyàwó tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ilé tó ń tọ́jú gbogbo ẹ̀ tó ò tiẹ̀ níjẹ́ tó ò níjẹ́ kó o máa là á a ti ṣàwọn kúrò ẹ wò ojú yín á fẹ́ jà ọ̀bì ìgbà táwọn ń pakurumọ táwọn ń pakurumọ ẹ sọ pé ẹ wò ó ti lọ má rí kò ní nǹkan lọ́bì tó tẹ̀ ẹ rí ọkọ mi balẹ̀ báyìí nílé ọkọ mi mo wà àbí tábà tún jẹun tó ń sìn báyìí ká tún wá lọ ṣe ti bí kán tún wá lọ yẹ̀mí wò ọlọ́run tó bá ń fẹ́ ọkọ gidi ìlú ọkọ dáa mi ò ní parọ́ fún ẹ ilé ọkọ dáa ilé ọkọ dùn oyún ẹ rí Priscilla bó ṣe ń glitter speaking of Priscilla oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ lórí social media yìí mo kàn rí ọmọ mi tó ń trend kí ló tún ṣe kí ló tún gbà lọ́wọ́ yìí ẹ jẹ́ ẹ fọmọ ìlọ́kọ̀ balọ̀kọ́ ló bá ti ń jẹ́ ẹ jọ̀ọ́ oh my God ojo ló kẹ́yẹlé pẹ̀ màdìyẹ first thing first ọmọ òṣìwò ló sọ pé wọ́n gbọ́kàn òun ní Tanzania yẹn náà because I don't understand ọmọ wa díẹ̀ let it go eléyìí ti lọ náà Priscilla ló ní nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni ó rájú owó wedding tá a ṣe ni ó gbà tán ọmọ ẹ lọ́wọ́ kì í ṣe ó fomi iṣan ẹ lọ́wọ́ ẹ sọ fọwọ́ Tanzania yẹn èyí tẹ́ ló ń tọ pinpin tó ń post 3 days ago níbi tó ti kiss Juma sọ pé ó ti lọ my dear it don't go ọmọ Nàìjíríà ló wà bẹ́ẹ̀ sí òun ló ń ṣàyè bẹ̀ òun ló ń ra ìdí pọ́ lọ́rọ̀ yẹn lọ́wọ́ so ẹ bá mi sọ fún ọmọ yẹn pé kó mọ́ kàn kó sẹ́ńtì máa mọ́ kàn Ọlọ́run á pèsè ọkọ tiẹ̀ fún tí ò wá dẹ́dẹ̀ yìí ó máa kàn dín inú yọ bẹ́ẹ̀ ni a máa gbẹ́bọ lórí ẹ̀ o ó mọ̀ pé Priscilla ẹ̀yìn ojú wa ni àfi báyọ̀ kankan ṣeré a máa gbé ẹbọ fáwọn màámi kan parí iṣẹ́ ẹ̀ kan sáré fi ẹ́ pa àwọn òbí ẹ̀ lẹ́kún wọ́kọ̀ tiẹ̀ síwájú níbi ìgbàgbà ìfọwọ́s kí ló ṣàwọn girls yìí náà lẹ́yìn ìgbà tó ti má rí ló tún lọ ń post ẹ̀ ó ti miss ẹ̀pọ̀n bọ̀bọ̀ yẹn ọmọ Naija ló wà fẹ́ Prissy Coco náà ń porúkọ ẹ̀ ìyá Mama Rakim òun ló wà mẹ́sìn Prissy Coco náà ń porúkọ ọmọ tó wà mẹ́ òun ló ń jẹṣẹ́ yẹn òun jẹ iná náà ti fi fún tó bá déyàn ló fún á ti gbà Ọlọ́run ọba ló fún rí bí gbogbo ayé ṣe mi tìtìtìtì nígbà wedding mẹ́jẹ wọ́kọ̀ tiẹ̀ síwájú kí ló dé tó lè move on ibẹ̀ ẹ lẹ́jọ́ kò sí tẹ́ ẹ kórí ibú jọ tẹ́ ẹ mórí ibú sọ ẹnu tẹ́ ẹ tọ́jú ọmọkùnrin yìí tó gbà mọ́ yín lọ ọmọ Nàìjíríà ló gbà wọ́n kí ló ṣe ní ẹ̀ẹ́dẹ̀ ṣé kò sọkùnrin mi yìí ń tàwọn ẹ fi lè lẹ̀ aláàtìgbé eléyìí àti gbà lágbàtàn kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe sí àti gba eléyìí mọ́ yín lọ́wọ́ we don't collect this Juma from una hand ṣé kò wá sọkùnrin kankan Tanzania àti gbogbo yín fẹ́ para yín lórí ọ̀rọ̀ Juma mo rí gbogbo yín tẹ́ ẹ̀ kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ sọ pé free Juma kò sọkùnrin ní Tanzania tó jẹ́ pé orí Juma lè fẹ́ para yín ìyẹn ọ̀tọ̀. Number 2 ẹjọ́ nítorí Ọlọ́run àwọn wèrè wo ló lọ́wọ́ flight tó lọ́ rìkọ́dù ọmọ wa nù ṣọ́ọ̀tù like Nigerians tó bá gbé yín sìn tó ṣe kí ni tó sùn ní ẹ̀rọ akígbe they are bad recording people without their consent is a crime. Recording people without their consent ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n ní táwọn Priscilla bá lọ press charges ẹni ẹ̀rí wọn nu airport shuttle kí báwo lọ ṣe máa wọnú plane táwọn bá kọ́kọ́ wọnú airport shuttle because I don't understand. If you want to go inside the airport shuttle the first thing first you have to be inside the plane. You will be inside the you will be inside the airport shuttle ó ló máa gbé ẹ lọ síbi tí plane wà. And she and her husband was in the shuttle. The guy doesn't feel like sitting down. He was standing. Ọkùnrin ò kì í sábà jókòó ní shuttle because they feel like women sit down. But he was standing. And I mean, why will he sit down when he can stand? I still prefer the way he stand. He stand guarded to protect his wife.
in case of anything. The woman is sitting with the baggage and everything. So he was standing, and bọ̀dà àgbàyà yẹn atókùnmápò amọ̀nà ọ̀run má lọ. Ó lè gbé fóònù rẹ̀ rìkọ́ọ̀dì wọn, ó tún rìkọ́ọ̀dì ààrẹ. I don't understand. Ṣé inferiority complex ló ń bá wọn bí wọn ìjà? Tẹ́ bá ti rí celebrity, ẹ máa yọ fóònù, ẹ máa ṣe ìlàwùlàwù bíi pé ẹ̀yin náà ti arrive. Àwọn ní celebrity kì í ṣe wà ẹ̀gbọ́n kò sẹ́ni ọ̀dọ̀ mọ́ràn yín. Nobody know na papa. Let people, they are human like you and I. They are human being like you and I. Kì í ṣàyè kan lẹ́jọ́ máa jókòó sí tábà sọ pé ẹ bá Priscilla àtọkọ ẹnu economy business ló máa jókòó sí, but airport shuttle máa kó gbogbo yín papọ̀ ni. And you feel like you have the right to just record people without their consent. How is this? How Nigerians, when Nigeria never happened to you, I swear. How people wọ́n lu Kobe. You just carry your camera, they record celebrity, which you know that táwọn people ever lọ sue me. Dẹ̀ lówó tó bá sue yín sìn ẹ̀bẹ̀ òṣì ẹ̀bẹ̀ ẹ̀ránù lẹ́ máa bẹ̀. Tó bá sue ẹ̀ sìn tó sọ pé kó lọ mú 1 billion wá. You're recording them without their consent. You met them inside the airport shuttle. Of course. I won't travel that can meet the celebrity because I don't understand. I travel and see all this your celebrity most of the time. Me ò tell kì í ṣe bá ní pé mo ti rí Marilyn rí, mo ti rí Nkechi rí, àjọ wà ní flight ni. Mo máa rí wọn dáadáa. Mi ò mọ wọn pípọ̀, mo máa wà nínú business class, mo máa rí àwọn celebrity wáyé. Èmi láyé ara mi mi kọjá àyè ara mi o. Èmi gan big girl ni mi láyé ara mi. Mi ò kọjá àyè ara mi. Kò sẹ́nìbọ̀dì tó sọ tíkẹ́ẹ̀tì mi máa jókòó, máa respect ara mi. Ẹ jókòó sáyé yín. Ẹ̀yin náà lẹ́yìn máa gbọ́ pí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 . Ó máa ṣe o. When all the comment section, maybe they are trying to mock them. The comment section did justice. But Tani Okin won airport shuttle. Because I have not seen anybody that has not entered airport shuttle before. Like entering an airport shuttle, is it a crime? Is it a crime? I don't understand. They are not sitting in the economy. Even sitting in the economy is not a crime. But these people, they will sit in business class. They will sit in business class. Lè rí wọn. Ibi tó máa jókòó sí, kò lè kàn ẹ́ láíláí. Ibi tó máa sùn sí, ìwọ sì tẹ ò lè recline débi pé o fẹ́ sùn. They are always in the elite this thing. But the shuttle will pack everybody to the plane. That is how the shuttle works. Another thing is, if you can just invade their privacy like that, Priscilla àtọkọ ẹ jọ̀ọ́ máa lo face mask. Ṣé bá ti fẹ́ wọnú kíní? Use a face mask. And kì í ṣe gbogbo country ló máa ní taxi. No money, but Qatar money taxi that can take you from the airplane to the airplane and Kinikon airport taxi. What is provided is part of the flight. Is what they enter. I don't see any big deal in this. You people, we are entering plane with politicians, with obas, with Tani really. Allah. And you mojo rolari. Tani really. I mean, you know they were trying to catch the plane and you just recorded them like, o gbọ́dọ̀ ṣe fídíò, okay, recording tó ti ṣe yẹn sí bá ẹ̀gbọ́n. Báwo ló ṣe live ní ti wá dá? Ó ti fowó sínú àkáǹtì. Ẹ gbogbo ṣe ń ṣe lágbàyà. Àwọn ọmọ inú ènìyàn tó gbé kámẹ́rà. Ìgbà tí ó sẹ́ anybody inú family yín tó lógo. Ẹ gbé kámẹ́rà ẹ bẹ̀rẹ̀ sí record ọmọ inú yín. If I meet them in the plane, see, it even make more sense to greet them. Hi, I know you, Priscilla Juma. Hi. Èmi gan máa tún sọ fún wọn, mask your face. Face mask, mask your face. Because of olórí burúkú bíi titi, you forgetting that people are always people. They are just like you and I. They are just popular than you and I. Nǹkan tá à ń ṣe náà ń ṣe. They enter plane just like you and I, but ibi tó jókòó sí yàtọ̀. Nǹkan tá à ń ṣe ni wọ́n ṣe. So what is the barbara that you know one ladies couple wọ́n fẹ́ máa fi pé wọ́n wọ airport shuttle
drag wọn. I mean, who drags people? Because you know that it's not like you are sitting tó bá yẹ pé inú business ló tẹ̀ ti yà wọ́n ó dáa. Are you trying to belittle them like they are low, they are entering airport shuttle? Ta ni ò kì í wọ̀? Have you had a connecting flight in Doha before? We all enter the shuttle. Just imagine ta ni ò kì í ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Wàhálà wà o. Ta ni ò kì í wọ̀ ẹ̀yìn rẹ̀? It's unfair. Celebrities are human beings. They have real feelings, they have real emotion. And don't record them without their consent. You want to take a picture of them or you want to record them, make sure you ask them. No, maybe you don't understand, maybe they are not in their best show, understand it. And if they say no, you have to understand something. You have to respect their privacy, their celebrity. You recording them, kò dówó sínú àpò ẹ̀. Boy, they might be online because you've done nothing wrong. You've done a lot wrong. They can sue you. Ẹ̀gbọ́n yẹn wọ́n fọwọ́ ṣe bí kí ní ó ṣàríkọ́dù ojú ẹ̀ èmi ni o mo ti rí júmọ̀ ní ayé ṣáyé yín ti wá da ìgbà tẹ́ ti rí júmọ̀ ṣó ti wá ta sọ́sọ́ fún yín. Àìmọye celebrity tó máa gbẹ̀gbẹ́ wa kọjá nu plane alálàlálá oníkálukú sanwó ẹ̀ ní tó kò sáyé ẹ̀ kó máa ṣe tiẹ̀. Ẹ̀yin náà lè máa sọ́ di nǹkan bàbàrà tó máa ṣe wọ́nràn ó ti báyé yín jẹ́. They fly a plane like you, but they are not in the same plane with you. The class yàtọ̀ sí class. Ṣọ́tù gbé wọn dé iwájú plane. Lẹ́yìn ìgbà tí bọ́dà yẹn ti wọnú plane, ṣọ́tù rí wọn fá bá wọn ya fọ́tò mọ̀. Ẹ ti mọ̀ pé àwọn economy yẹn bọ́ ṣe máa ń ṣe. Broke mentality. Ṣọ́tù rí wọn bá wọn ya fọ́tò mọ̀. Just imagine. Ẹ wo, it is well. Ọmọ mi wo, God will bless you. Ìwọ má worry, wọ́n fi rán létí ní pẹ̀lú gọ́lọ́ ọkọ ẹ náà máa ra private jet títí ẹ̀. Bẹ́ẹ̀ni, ọkọ ẹ máa ra private jet títí ẹ̀. Wọ́n pò pẹ̀lú ògo Ọlọ́run, a máa wá wẹ private jet títí ní pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ni, iṣẹ́ ọkọ ẹ ò ní díṣẹ́, iṣẹ́ ẹ máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Òun náà máa ra ó máa dèèyàn lé ayé tó máa ní private jet títí from my mouth to God's ear. So that òun ní máa bá àwọn riffraff ní wọn tọ́ọ̀ ní ògo tọ́ọ̀ ní nǹkan kan. Taking unaware pictures and videos of them without their consent should make sense. Ṣé ní ọ̀ma dùn kéèyàn kan gbé kámẹ́rà sójú ẹ̀ kó máa yà ẹ́ as ogoless as you are? Ṣé ní yín máa dùn kọ́kọ́ gbé kámẹ́rà síwájú ẹ̀ kọ́kọ́ máa yà ẹ́ without your consent? How would you feel? Walk up to somebody like a mature person. Oh, I'm your biggest fan. I like to take a picture. If they say no, respect yourself and leave. Maybe they are not even in their full, or they are not even feeling themselves. It's nothing to do with you. It has more to do with them. Maybe they are not in their full this thing, or they are not prepared for that encounter. You are recording them without their consent. Oh, you are not suing. If they never pay one of them, I want to call you.